Ìkànnì Akéde Yorùbá TV News òun ló tún wà lóde báyìí níbi tá a tún ti fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú omidan tí wọ́n wà ní ojúmọ́-máwòrán wa yìí. Káàsán omidan wa. Ẹ káàsán o. Ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Ìkànnì Akéde Yorùbá ló wà pẹ̀lú yín báyìí. Orúkọ mi ni omidan Kifayat Tèmiládé Àlàkẹ́ Akéwì. Tèmiládé Àlàkẹ́ Akéwì láti ìlú wo ni a ti ń bá yín sọ̀rọ̀? Láti ìlú Òṣogbo. Ìlú Òṣogbo Òròkì. Ẹ ṣé. A fẹ́ béèrè lọ́wọ́ yín lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú iṣẹ́ tí ẹ yàn láàyò. Ẹ dákun, iṣẹ́ wo ni ẹ̀yin yàn láàyò ní orílẹ̀‐èdè yìí? Iṣẹ́ akéwì ni iṣẹ́ tí mo yàn láàyò. Mo sì tún ní àwọn iṣẹ́ mi tí mo ń ṣe. Iṣẹ́ ewì kíké lẹ yàn láàyò. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí lórílẹ̀‐èdè Nàìjíríà, ǹjẹ́ ẹ lè sọ ọ̀kan àbí èjì tó fi gbà kàn yín nípa bí ètò ìṣèjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bó ṣe rí? Ọ̀nà tó gbà fi kàn mí pọ̀ nítorí pé ọmọ iléèwé kàwé àríṣẹ́. Àwọn tó tún ríṣẹ́ gan kò tó ná. Owó epo, owó gbogbo everything ṣáàrí bákan lórílẹ̀‐èdè yìí. Kọ́lọ́run ṣàánú wa. Ẹ̀bẹ̀ náà là ń bẹ̀ ìjọba kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣíjú àánú wo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà náà sì ní ìfaradà fún ìgbà tí Ọlọ́run fi ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣé, inú wa dùn púpọ̀ pẹ̀lú àwọn àlàyé tẹ́ ṣe fún wa yìí. Gẹ́gẹ́ bó ṣe wá hàn ní ibi iṣẹ́ yín, tẹ́ sọ pé ewì ni ẹ̀yin ń ké tẹ́ fi ń ṣe ọ̀ràn àjìjà tiyín. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè bá wa kéwì kẹ́ fi pàrọwà sí ìjọba àti kẹ́ fi gba àwọn ọmọ orílẹ̀‐èdè yìí náà nímọ̀ràn lórí bí nǹkan ṣe le koko yìí? Ìjọba Nàìjíríà, ẹ bá ronú jinlẹ̀ sọ̀rọ̀ wa. Ọmọléèwé kàwé wọn ò ríṣẹ́ o. Àwa tá à ń ṣiṣẹ́ náà dàbí ẹni tí ò mọ̀ ọ́n ṣe. Ìjọba orílẹ̀‐èdè yìí, ẹ bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbóhùn gbogbo ọmọ mẹ̀kúnnù pátápátá. Àfiyín jò lórí ni aláàfin jò lórí kẹ́ ẹ lè bá a mọ̀ sí pẹ̀lẹ́yìn wa ni. Ẹ mọ́ fìyà jẹ wá mọ́ o. Ọmọ Nàìjíríà, ẹ̀wà náà ẹjẹ́ àṣẹ jíbẹ̀rẹ̀, ẹjẹ́ àṣẹ jẹ́jẹ́, ẹjẹ́ àṣẹ fẹ́ sọ o. Wọ́n ní kò sí bó ṣe lè wù kó lè tó. Àní kò sí bó ṣe lè wù kó lè tó. Dúdú sáà lọ́sàn oṣù. Olórí tí mẹ̀kúnnù tọba tìjòyè ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́ o. Orílẹ̀-èdè Nàìjíríà á kún fún wàrà, á padà kún fòyìn ní ilẹ̀ tó kún fún wàrà àti fòyìn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ààrẹ wa, ẹ jọ̀wọ́ ẹ bá wa bójú wọ̀rọ̀ ọmọ Nàìjíríà pátápátá. Ráìtì ti dán wọ́n gógó, epo tí wọ́n gbogbo ló gbówó lórí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ bá bọ̀ ọ̀wọ́ ẹ bá wa tún gbé ẹ̀ wò dáadáa. Ẹ ṣé, ẹ kú ohun. Èdùmàrè ò ní jẹ́ kóhun yín bàjẹ́. Ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni omidan Kifayat Tèmiládé Àlàkẹ́ Akéwì. Ẹ ṣé, a tún máa rí yín. Ó dàbọ̀.